ẹ wá gbọ́ ohun tí Olúwo of Iwo ọba Abdulrasheed Tẹ̀lúwàn tí wọ́n sọ nípa ohun tó ń jẹ́ ọba. Ìyàtọ̀ wo ni wọ́n ló wà láàrin ìbọ̀rìṣà àti àṣà? Ṣé a lè yọ ìbọ̀rìṣà kúrò nínú àṣà bí? Kí àwọn ènìyàn má da àṣà pọ̀ mọ́ ìbọ̀rìṣà. Kódà ẹ dé láti gbọ́ àlàyé tuntun tí kábíyèsí fi ránṣẹ́ sáwọn oníṣẹ̀ṣe lórí ohun tí wọ́n ń pè ní ọba. Kí ni àrólé ọba? Ta lọba àwọn ọba? Àti pé kí ló yẹ kí wọ́n máa pè ní ọba? Ọ̀pọ̀ ìgbà ni kábíyèsí ti mú àwọn àlàyé tó yàtọ̀ wá lórí ohun tí àwọn oníṣẹ̀ṣe gbàgbọ́. Kódà olóyè Ifáyẹmí Ẹlẹ́bùíbọn bàbá yìí nínú àwọn ọ̀fọ̀rọ̀wérọ̀ kan nínú fọ́nrán ni wọ́n ti fi àwọn èsì sí àwọn ọ̀rọ̀ tí Olúwo of Iwo sọ nípa ìṣẹ̀ṣe, nípa ipò ọba nílẹ̀ Yorùbá àti àṣà. Ẹ wá gbọ́ tuntun tí Olúwo sọ nípa ohun tó ń jẹ́ ọba, ìṣẹ̀ṣe, ìbọ̀rìṣà, yàtọ̀ láàrin ìbọ̀rìṣà àti àṣà. Ẹ wo ọ̀rọ̀ yìí wọnú ara wọn, ó lágbára, ṣùgbọ́n kábíyèsí wọ́n yànnàná ẹ̀ o. Ẹ já gbọ́ ohun tí wọ́n sọ. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. Ọba tí ọba ti lè rólé fọ́lọ́run tọ́yàn ibi táwa ti rókọ tí ń jẹ́ ọba ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Ó ní ọba àwọn ta ni àwọn ọba. Wọ́n èpè lọ́ba àjọyé, wọ́n èpè lọ́ba àwọn èèyàn ọba àwọn ọba because ìlú kan ọba lọ́wọ́ kò sí lọ́wọ́. Òun náà wà máa rólé fún ọba àwọn ọba. Ọba ni ó wá di ọba lórí àwọn ìjòyè àti lórí àwọn àtàwọn aráàlú. Náà ọba ò gbọdọ̀ sọ pé àwọn rólé fún bàbá àwọn rólé fún sáyé bàbá rẹ lélẹ̀. Bàbá ta ló pe Ádámù lọ́ba? Ta ló pe bàbá rẹ lọ́ba? Ta ni ó sọ pé bí òun ṣe ń bọ̀ láti sánmà báyìí àga ọba ni bá a dáyé lọ́lọ́ ní ìwọ ni wọ́n ní. Ta ló yẹ Dáúdà lọ́ba? Ṣé Dáúdà wálé àti ilé ọba ni? Ọ̀rọ̀ rèé o látọ̀dọ̀ kábíyèsí sí gbogbo ọba pátápátá nílẹ̀ Yorùbá, sáwọn oníṣẹ̀ṣe, sáwọn abọ̀rìṣà. Àbí ta ló yàn án? Ní Ọlọ́run ti yàn lọ́ba ó dọ̀ba. Kò sí tó lè secure, tó lè find protection ju kó mú Ọlọ́run bá lọ́kàn. Èmi bí mo ṣe wà kò tí ì sẹ́ni tó tó rẹ̀. Mo ò bí ó tọ̀ dáa. Àwọn ilé Olódùmarè yìí èmi ò máa ju àwọn bàbá tèmi lọ. Tọ́ọ̀ bá ti jọ àwọn bàbá ẹ̀ lọ ayé ẹ̀ bàjẹ́. Èmi ò lè bọ́ sábẹ́ Kádéṣe tó ti lọ. Òun ti lò gba tiẹ̀. Bàbá mi ti lò gba tiẹ̀, òun ti lọ. Èmi náà ṣe kí ni? Níwọ̀n àkọ́ta tó ṣe kí ni? Ẹ̀rọ ẹgbẹ́ pàlẹ́ ń bọ̀ ẹ̀gbọ́n tí Jésù gan sọ ó ní the heart is the temple. You have to be bold, confident in your God. If you are not, you are a loser. Má láta o. Ọba tí ò bá ti rólé fọ́lọ́run kó fún rẹ̀ yọ rẹ̀ kó. Àwa Yorùbá ìsàbọ̀tì. Ìpìlẹ̀ wa ìsàbọ̀tì. Wọ́n lè gbẹ́sẹ̀ lọ́ya. Tí ń gbẹ́sẹ̀ lọ́ya, tí ń gbẹ́sẹ̀ lọ́ya. Àwọn ìwọ̀n ni Ọ̀ṣun àgbẹ́sẹ̀ ni tó bá jẹ́ báyé àtijọ́ nígbà ẹ̀yẹn ni wọ́n wá fẹ́ kí ọba ẹ̀ tí ń jọba ọba wọn ni. Ọ̀rọ̀ rèé o látọ̀dọ̀ kábíyèsí sí gbogbo ọba pátápátá nílẹ̀ Yorùbá, sáwọn oníṣẹ̀ṣe, sáwọn abọ̀rìṣà. Nítorí pé nìkan ni ilé máa ń pásánẹ́ẹ̀tì tí bá ṣe Ọlọ́run lọ́kàn fọlá wípé máa jẹ́ ọba ọlá nù. Máa rò pé wọ́n lọ bá wọn Ọlọ́run lọ bá wọn. Ìpàkà ṣoṣo tí ò kú lójú.
àìsí gbọ́dọ̀ ẹlòmíì lẹ́rù ọ̀fẹ́ ní àṣà àtìlú àṣà ní tẹ́ńpẹ̀ láṣà ọgbọ̀ àṣà ga ó gbèsè ga wọ́n ìbọn ìsà àṣà ilé iṣẹ́ àṣà ọmọ ìdàpọ̀ ẹgbọ́n dàpọ̀ ìtawọ̀ ó sì máa sọ ọ̀run tẹ́ ẹ bá ti wá bí tẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́ lẹ́nu èmi àròlé Olódùmarè kí lẹ gbọ́dọ̀ gbọ́ lẹ́nu ọ̀rọ̀ náà lẹ gbọ́dọ̀ gbọ́ ní gbogbo òlú yìí èmi nìkan èmi lọ́wọ́ á mú gbèkè rólé fún àròlé kan ní máa wà nínú àròlé Ọlọ́run kan ní máa wà nínú gbogbo àwọn ọba yẹn wọ́n ti ṣìnà wọ́n sí inú àìmọ̀ ìyá wà wọ́n ti wà ń bẹ̀ ti pẹ́ owó èmi náà wọ́n ṣàdúrà fáwọn bàbá wa táwọn náà bá wà nínú àìmọ̀ àwọn bàbá tèmi náà. kí lè ròyìn lórí tuntun tí kábíyèsí tún sọ yìí nípa ipò ọba ní ilẹ̀ Yorùbá àti ìbọ̀rìṣà àti àṣà ìbéèrè kan ni pé ṣá lóòótọ́ ṣá lè yọ ìbọ̀rìṣà kúrò ní àṣà ilẹ̀ Yorùbá ṣá ó lágbára bó tiẹ̀ jẹ́ pé ó ṣeé ṣe káwọn kábíyèsí kan kí wọ́n gba ohun tí Olúwo sọ káwọn kan sì má fi taratara gbà á pàápàá àwọn kábíyèsí tó jẹ́ pé wọ́n sì gbàgbọ́ nínú ìṣẹ̀ṣe tó jinlẹ̀. kí lè ròyìn lórí gbogbo èyí tí kábíyèsí tún sọ yìí nípa ohun tó ń jẹ́ ọba? Drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.